wọn ò bá bò wá mọ́lẹ̀ pẹ̀lú agbára wọn. Ọpẹ́ ni fún Olúwa tí kò jẹ́ kí tèṣù ó borí. Ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà Ọlọ́run Olódùmarè, ìbà ọba tó ti wà kí ayé tó wà, ẹ̀mí àwọn wòlíì, ipa tó borí ipa, agbára tó ju agbára lọ, àti bí ọmọ kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pè ní orúkọ rẹ̀ ní Ìmánúẹ́lì, olùdámọ̀ràn, bàbá ayérayé, Ọlọ́run alágbára, ọmọ aládé àlàáfíà. Ọmọ aládé àlàáfíà náà là ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o fún oore ọ̀fẹ́ tó tún fi fún wa láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Tí Olúwa ní agbára, tí Olúwa ní ọlá ńlá, tí Olúwa ní gbogbo ipá, ọba tó fún wa ní oore ọ̀fẹ́ láti January títí di wákàtí àti ọ̀wọ̀ yìí. Kì í ṣe ọgbọ́n orí wa o, ó fẹ́ mi o, kì í ṣe ìmọ̀ wa o, kì í ṣe òye wa, kì í ṣe tó pa agbọ́n tán, kì í ṣe tó pa àmọ̀ tán, bí kò ṣe ìrànlọ́wọ́ rẹ̀ tó jọba lórí ayé wa. Èyí la fi ń kí ń káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí, níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa. Ó fẹ́ mi. Bàbá àjọ ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù. N kò jẹ́ gbẹ́kẹ̀ lóhun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta. Bàbá àjọ ilẹ̀ mìíràn ìyanrìn ni. Ẹ wo ohun yìí náà rí Ohun Àwọn Kerubu on FM, ohun tẹ́ ẹ ti máa ń gbọ́ pẹ̀lú bàbá àjọ láti gbà yín wá. Ó ti padà dé sórí ètò yìí. Ẹ káàbọ̀ sápá bí níbi tá a ti ń yin Ọlọ́run, tá a ti ń dúpẹ́ Ọlọ́run tó mú wa lọ láti gbà yìí tó tún dá wa padà sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM ní ìkànnì Sweet 107.1 FM. Ẹ káàbọ̀ sápá bí. Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi, ó fẹ́mi lẹ́yìn tèmi ń pè mí, ọmọ màmá Ṣẹ̀gàndógó, ọmọ ògo tuntun. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Wọ́n wálé ọdún ni, wọ́n wálé ọdún ni. Ká fìyìn òun ọpẹ́ fọ́lọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́ tí ó ga jù lọ́lọ́run. Ọlọ́run kan láéláé táyé àtọ̀run ń bọ, bẹ́ẹ̀ ló wà nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó máa wà láéláé. Èyí náà la fi ń kí ń káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM. Adúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá àti màmá gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò yìí, pàápàá láti ọdún 2018 tí a tún fi la ọdún 2025 kọjá. Adúpẹ́ o, àmọ́ lóore o, ọkàn wa mọ́pẹ́ wá o, ibi tẹ́ ẹ ti mówó náà jáde lórúkọ Jésù olùgbàlà. Ẹkún ọ̀fọ̀, ìbànújẹ́, wàhálà àti ìdààmú kò ní wọbẹ̀, kòkòrò ajẹnurun kò ní bá yín lálejò. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ wo ìpele mẹ́ta lẹ́tọ̀ tòní yóò bọ́ sí, bí pé ó kópa ní ìpele mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wo à ń padà bọ̀ lórí ètò. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ìgbàlà tó borí ipa. Ó fẹ́ mi o, kérésì wọlé dé o, kérésì wọlé dé o, kérésìmesì wọlé dé. Àkọ́ṣe ọdún tí à ń ṣe láti fi sàmì sí ìrántí ìbí olùgbàlà. A máa tàbá sọ pé a bí olùgbàlà, á dàbí nǹkan kékeré létí, ṣùgbọ́n nǹkan ńlá ni níkàn wípé a bí olùgbàlà, a bí ipa tó ju ipa lọ. Ọ̀rọ̀ tí ń gbé ní ọ̀rọ̀ agbára tó ju agbára lọ, ọ̀rọ̀ tí Ọlọ́run rán wá sáyé, ó wà nínú òkùnkùn kò sì lè borí rẹ̀. Tá a bá wá ń sọ pé à ń ṣọdún kérésìmesì, ó fẹ́ mi, àwọn ẹ̀kọ́ kan wà tó yẹ ká kọ́. Kì í ṣe pé a fẹ́ ra ráìsì, a fẹ́ ra tọ́kì nìkan ló yẹ kó mọ mú lọ́kàn wa. dídín nìkan kọ́. Irọ́ o, kì í ṣe pé a fẹ́ ránṣọ nìkan ló yẹ kó ṣe pàtàkì lọ́kàn wa. Àti bàtà kókó. Àwọn ẹ̀kọ́ pàtàkì kan wà tí ìbí Jésù tó mú wá fún ayé àwọn onígbàgbọ́ tá a gbọ́dọ̀ máa rò ní gbogbo
gbà tó gbọ́dọ̀ máa ṣe pàtàkì lọ́kàn wa. Ẹ̀kọ́ àkọ́kọ́ ó fẹ́ mi òun ni àlàáfíà àti ìbálàjà o. Àlàáfíà àti ìbálàjà. Ibi Jésù mú àlàáfíà wá ó mú ìbálàjà wá. Nítorí pé nígbà tí Olúwa fi wá gégùn nínú ọgbà Édẹ́nì tá à ń gbé àwòrán Ádámù kiri tí Olúwa kò fẹ́ rí wa tó tì wá jáde kúrò nínú ọgbà tí ìgbé ayé wa rí rúdurùdu. Kristi la rán wá láti wá bá wa làjà láàrin ènìyàn àtọlọ́run kí àárín wa kó lè gún kí àlàáfíà kó lè jọba. So ìwọ náà rípò bẹ́ni tó ń bájà yẹn làjà tó o bá ti bá a làjà o ṣe kérésì o kàn sí ìrẹsì lásán ni o kàn pátọ́kì lásán ni o kàn dín lásán ni o kàn wọ́ bàtà kókó lásán ni. balaja rí wípé wà lálàáfíà pẹ̀lú àwọn ará gbogbo àwọn tẹ́ bá ti jẹ́ tẹ́tí jọ ń ṣe fàákájà láti January lọ bá wọn làjà ẹjẹ́ ó dópin ẹjẹ́ ó tán kò sí nǹkan tá a fẹ́ gbà ń díẹ̀ bá a ṣe ń ṣe Christmas ẹjẹ́ ó tán nítorí pé ìbí Kristi lára àwọn nǹkan tó mú wá òun ni àlàáfíà àti ìbálàjà yáṣẹ́wù. Merry Christmas, Jesus is here. Merry Christmas, Savior is born. Merry Christmas, Jesus is here. Ó fẹ́ mi o bàbá àjọ tá a bá la tún ṣe kérésìmesì ẹ̀kọ́ mìíràn tá a tún gbọ́dọ̀ kọ́ lákòókò kérésìmesì yìí bá a ṣe ń sáré tá a fẹ́ ṣèrẹsì a fẹ́ ro sẹ̀mó a fẹ́ gbà àwọn àlejò a fẹ́ ránṣọ a fẹ́ tẹ́ ọmọdé lọ́rùn a fẹ́ tágbà lọ́rùn ẹ̀kọ́ kejì tá a tún gbọ́dọ̀ kọ́ ní àkókò kérésìmesì òun ni ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ ìwé mímọ́ jẹ́ kó yé wa wípé nígbà tí kò sí ààyè ní ilé èrò a gbé Jésù lọ sí ibùjẹran ó kọ́ wa ní ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ ni ìwọ tó jẹ́ pé ìgbéraga yìí náà ni mo ti gbọ́n tán mo ti mọ̀ tán kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ rárá kò sẹ́ni tó lè correct mi over confidence pọ̀ jù gbogbo tó o bá ti dé domineering spirit inú òjò gbádùn gbogbo tó o bá ti dé ṣe ló fi máa control gbogbo wọn níbẹ̀ o ṣe kérésì o tó o bá ti tẹrí ẹ̀mí ìbá nínú rẹ ẹ̀mí rẹ̀ lẹ̀ ó wà lára nǹkan tí ìbí Kristi tó kọ́ wa tá a bá ti ń pa ráì tá à ń ṣe ráìsì tá à ń lo sẹ̀mó tá à ń ṣe àlejò tá à ń pariwo Merry Christmas tá à ń bọ̀ wọ́n lọ́wọ́ káàkiri a gbọ́dọ̀ máa rántí wípé ìrẹ̀lẹ̀ nínú iṣẹ́ wa ìrẹ̀lẹ̀ nínú ìgbéyàwó wa ìrẹ̀lẹ̀ láàrin àwọn ará ìrẹ̀lẹ̀ láàrin ìjọ Ọlọ́run ìrẹ̀lẹ̀ ládùúgbò ìrẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa ìrẹ̀lẹ̀ pẹ̀lú àwọn tó jù wá lọ ó ṣe pàtàkì púpọ̀ lára àwọn ẹ̀kọ́ tí ìbí Kristi tó kọ́ wa tó bá ti ń ṣe Christmas ní 2025 fi ìrẹ̀lẹ̀ kún ìrẹ̀lẹ̀ kún. Jesus is here àti bí olùgbàlà fún wa ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ olùgbàlà aráyé o àti bí olùgbàlà fún wa ọ̀rẹ́. Ó fẹ́ mi o lára àwọn nǹkan tí ọdún kérésìmesì ń kọ́ wa tí ìbí Kristi ń kọ́ wa òun ni ìfifúnni ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ó sọ pé nítorí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà ìnípẹ̀kun tá a bá ti ń ṣọdún kérésìmesì ìwọ náà fi nǹkan tó da kan fún èèyàn kan tó bá ṣọdún kérésì tó ṣe gbogbo ẹ̀ tó ta èèyàn kan lọ́rẹ ó tẹ̀lé dáṣẹ́ ó fẹ́ mi ọmọ yìí tó bá ti ta èèyàn kan lọ́rẹ má dájọ́ kò tì í o gbọ́dọ̀ ta èèyàn kan lọ́rẹ o gbọ́dọ̀ múnú èèyàn kan dùn mẹ́bùn lọ o gbọ́dọ̀ mẹ́bùn kan fẹ́nìkan lẹ́bùn bí Olúwa bá lè fi Jésù fún wa gẹ́gẹ́ ẹ̀bùn àlàáfíà ẹ̀bùn ìrẹ̀lẹ̀ ẹ̀bùn ìfẹ́ láti pa wá lẹ́rìn ayọ̀ nínú ayé ẹ̀ṣẹ̀ jẹ́ pé ní gbogbo ohun tá a bá ti ń là kọjá aṣáà rántí pé olùdáǹdè wa ń bẹ a sì ń kún fún ayọ̀ nítorí rẹ̀ ìwọ náà mú ẹ̀bùn kan tó lágbára fi ta ènìyàn kan lọ́rẹ fi mú nínú ènìyàn kan dùn fi ṣe Merry Christmas ó tẹ̀ máa ń dùn mí nírú àkókò báyìí ló fẹ́ mi àtúwárà àwọn tó ní wọn àtúwárà máa lọ fún àwọn tó ní lẹ́bùn irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ níbi táwọn tí ò ní wà ẹ mọ̀ wọ́n ládùúgbò yìí nítorí pé a fẹ́ impress a mọ̀ wọ́n nínú church wa wọ́n tiẹ̀ fi ń ṣe competition a mọ̀ wọ́n nínú family wa a mọ̀ wọ́n ládùúgbò wa a mọ̀ wọ́n ní church wa a mọ̀ wọ́n láwọn níbi iṣẹ́ wa láwọn ìpéjọpọ̀ wa káàkiri a mọ̀ pé wọ́n ń sá eré ni kò tí ì tó kò dàbí ẹ̀yin tọ́lọ́run dẹ̀ ti gbọ́wọ́ yín sókè ẹ má tún mú ẹ̀bùn lọ fáwọn tọ́lọ́run ti gbọ́wọ́ wọn sókè bíi tí ẹ gbọ́ wáyé o àwọn tẹ́ ẹ mọ̀ wípé ó kù díẹ̀ káàtó ojú Olúwa àwọn ní kẹ́ ẹ múnú wọn dùn àwọn ní kẹ́ ẹ fún lẹ́bùn
lẹ́bùn. ìfífúnni ni ẹ fún wọn lẹ́bùn. tó ta èèyàn kan lọ́rẹ nínú ọdún kérésìmesì tọdún yìí nítorí pé lára àwọn ẹ̀kọ́ pàtàkì tí ìbí Kristi mú wá òun ni ìfífúnni. mò ń bọ̀ náà. Merry Christmas, Jesus. ó fẹ́ mi bàbá àjọ. bàbá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ lára àwọn ẹ̀kọ́ tí ọdún kérésìmesì mú wá tó mú wá. òun la fẹ́ rí kọjá sí ìpele kejì. ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó rí wa tó mọ́jú. ká dúpẹ́ o. ẹni tó rí ni tó mọ́jú. èèyàn kan ní òtí ẹ̀wọ́ bí táwọn ká dúpẹ́ ká mọ̀pẹ́ wá ní kíkún wá ní ìpele kejì ètò àwọn kérúbù on FM tó ní gbogbo àwọn màmá gbogbo àwọn bàbá tọ́lọ́run ti lò ní ti ọgbọ́n ní ti ìmọ̀ ní ti òye ní ti àkókò ní ti ìfẹ́ ní ti ìṣọ̀kan ní towó wọn láti gbé ètò ohun àwọn kérúbù on FM àwọn ọmọ ní báàgì wa lárugẹ fún ọdún 2025 wọ́n ti wà pẹ̀lú wa láti ọdún 2018 ṣùgbọ́n Ọlọ́run tún lò wọ́n fún ìtẹ̀síwájú ètò yìí ní ọdún 2025 adúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa nínú Olúwa special apostle prophet Elijah Olúwatóbi Olútádé bàbá òmìnira nítòótọ́ wọ́n ṣe dáadáa sí wa lórí ètò yìí wọ́n ṣe dáadáa ẹ ṣé púpọ̀ bàbá wa adúpẹ́ wàhálà ò ní ṣẹlẹ̀ sí yín bàbá wa nínú Olúwa prophet Ṣọlá Ọdẹ́wọlé dọ́là bàbá authority wọ́n ṣe dáadáa fún wa lórí ètò yìí orí yín ò ní burú ẹ̀dá yín ò ní gbàbọ̀dé ẹ ṣe dáadáa bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa prophet Ọpẹ́yẹmí Adams tí ìjọ wà nílé iṣẹ́ àwo adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá ọfà ikú ọfà ìsàn kò ní bá yín o ẹ ò ní mórí ṣẹ́kù lórúkọ Jésù wọ́n ṣe dáadáa lórí ètò wọn àwọn kérúbù lọ́dún yìí bàbá wa nínú Olúwa special apostle pastor Dr. Gbọ́láhàn Jẹ́jẹ́lọ́lá wọ́n wà pẹ̀lú wa lórí ètò ìlọ́dún yìí wọ́n kópa dáadáa wọ́n ṣe dáadáa adúpẹ́ lọ́wọ́ yín o orí yín ò ní burú o ẹ̀dá yín ò ní gbàbọ̀dé ìjọ Ọlọ́run ò ní túká mọ́ yín lórí evangelist Samson Abọ́ládé Babátúndé and his evergreen Àpàlà Ògòdó ministers wọ́n ṣe dáadáa pẹ̀lú wa lórí ètò yìí lọ́dún 2025 adúpẹ́ lọ́wọ́ yín o ìṣẹ̀ránṣẹ́ yín ò ní dàrú ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé bàbá wa nínú Olúwa senior superintendent apostle Joseph Tèmítọ́pẹ́ Arówóṣẹgbẹ́ àti gbogbo ìgbìmọ̀ ìjọ secretary and ex church ìbùkún orísun iye tó wà ní Ọlọ́run ṣògo adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa adúpẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́dún 2025 màmá wa nínú Olúwa lady evangelist Christiana Olúwatósìn Mọ́sàákú ti ìjọ secretary and ex church Ebenezer Memorial Parish adúpẹ́ lọ́wọ́ yín màmá iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú adúpẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù on FM lọ́dún yìí bàbá wa nínú Olúwa elder apostle Gabriel Olúgbénga Adéyẹmí Goad JP wọ́n kópa dáadáa pẹ̀lú wa láti ìjọ Dominion Chapel International wọ́n kópa dáadáa pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù lọ́dún 2025 adúpẹ́ gan lọ́wọ́ yín o bàbá Goad adúpẹ́ àwọn ogun ọ̀run sì ń bá wa adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa nínú Olúwa apostle Ebenezer Adéníyì Adékúnlé láti ìjọ secretary and ex church Òṣìẹ̀lẹ̀ parish tó wà ní Àgọ́ Ìdó ìyẹn níjọ sẹ́ráfù àkọ́kọ́ ní ìlú Ẹ̀gbá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wọ́n ṣe dáadáa pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù bàbá wa nínú Olúwa special apostle prophet Israel Ṣẹ̀san Akíọlá àgbẹ̀dẹ Jésù ti májẹ̀mú àánú branch ògùn ẹ̀ ní tán nìyẹn tó wà ní ìfẹsọ̀wápọ̀ dáadáa ní Apẹtẹ school lọ́hùn adúpẹ́ lọ́wọ́ yín wọ́n kópa dáadáa pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù FM lọ́dún yìí àpapọ̀ ìjọ Cherubim and Seraphim Unification Church of Nigeria Ọ̀dẹ́dà division lábẹ́ àṣẹ bàbá wa nínú Olúwa special apostle prophet Dr. Olú Adéníjì JP bàbá Kamka wọ́n ṣe dáadáa pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù FM lọ́dún yìí adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá wa wà dùn ayọ̀ wa kún tẹsán ò ní túká nílùú Ọ̀dẹ́dà wàhálà àti ìdààmú ò sì ní ṣẹlẹ̀ níbẹ̀ àpapọ̀ ìjọ Independent Churches of Aládùúrà ICA wọ́n ṣe dáadáa pẹ̀lú wa lórí ètò àwọn kérúbù on FM lọ́dún yìí à ń padà bọ̀ ń bọ̀ náà. Ire wọlé dé onígbàgbọ́ ẹ̀yọ̀ àti bí olú. My hope is built
Thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible school, theology and seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láì sanwó. Our school is open for lectures every Saturday 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adéyẹmí street beside Amoru filling station Orelope bus stop Ẹgbẹ́dá Lagos. For further enquiries please call 0802 600 4444 or 0805 546 5682. Ọkàn alárẹ̀wá sinmi láyà Jésù. Bẹ́ẹ̀ni, ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. Nínú ìjọ The Eternal Sacred Order of Sianes Church, Ògo ẹ̀rí tàn, onítẹ̀síwájú International, Ògénò, Tèmídire, Key Street Headquarters. Ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀, ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. Ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. Ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. Gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. Ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of Sianes Church, Ògo ẹ̀rí tàn, onítẹ̀síwájú International, Ògénò, Tèmídire District Headquarters, 18 Salima Ṣógbẹ̀sán Avenue, opposite Crown Royal, Abiola Way, Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP, bàbá ògo, ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803 353 3002. Kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Gbàlà kan fún wa, ire wọlé dé. Ẹ káàbọ̀ padà Àkíyín. sórí ètò Ohun Awon Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Lẹ́nu ó fẹ́ mi o, a sì wà ní ìpele tá a ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá táwọn màmá tọ́lọ́run lò fún wa ní ọdún 2025. mo lọ tààrà sọ́dọ̀ màmá wa nínú Olúwa wòlíì Ọlọ́run alààyè Prophetess Christiana Ìyábọ̀ Ọláríwájú ti ìjọ Hand of Glory ọwọ́ ògo Ìṣòyọyè. àdúpẹ́ lọ́wọ́ yín o, àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. màmá bá wọn ṣe dáadáa fún wa lórí ètò Ohun Awon Kerubu. bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Tọ́lá Adénẹ́kàn JP. Dr. àdúpẹ́ lọ́wọ́ yín náà, àdúpẹ́ lọ́wọ́ yín, orí yín ò ní burú, ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dọ̀, ogun àtẹ̀yìnjà ò ní borí yín bàbá. bàbá wa nínú Olúwa Most Special Apostle iṣẹ́ Olúwa tẹ́lẹ̀ ìdáláṣẹ ní ìjọ Sacred Sianes Church mo bọ́lọ́run dúró parish tó wà ní Aṣẹ́góńgó. àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò yìí, wọ́n ṣe dáadáa pẹ̀lú wa. bàbá wa nínú Olúwa Most Senior Apostle Michael Ọbátọ́lá, àwọn náà darapọ̀ mọ́ wa, wọ́n kàn sí wa lórí ètò yìí, wọ́n ṣe dáadáa. bàbá ìjọ Ọlọ́run ò ní túká mọ́ yín lórí ogun àtẹ̀yìnjà ò ní jà yín. mo dọ́dọ̀ bàbá wa nínú Olúwa Apostle Prophet Samuel Adégòkè ọ̀rọ̀ ìfihàn láti ìjọ Israelite ní Adígbẹ́. àwọn náà àjọ wà lórí ètò Ohun Awon Kerubu ni wọ́n ń ṣe dáadáa pẹ̀lú wa. ọ̀fà ayé ò ní bàyí o, ní fẹ́kún ṣọdún lórúkọ Jésù. bàbá wa nínú Olúwa Senior Superintendent Apostle Prophet Dámilọ́lá Stephen Adékúnlé JP, bàbá ògo. bàbá ògo bàbá ògo. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa. ẹ ṣe púpọ̀, àmọ́ lóore ìdọ̀bálẹ̀ Ohun Awon Kerubu on FM. ibi ò ní kàn sílé ní fẹkún ṣọdún lórúkọ Jésù. mo lọ tààrà sọ́bádá lọ́dọ̀ màmá wa nínú Olúwa Venerable Mrs. Prophetess Felicia Olúgbémilékè Fátóyìnbó JP wípé ẹ ṣe púpọ̀ màmá wa, ẹ kú ìnáwó sí wa, ẹ ṣe tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Ohun Awon Kerubu. ìbùkún Ọlọ́run àgbọ̀n ọ̀gbẹ́ kò ní jìnnà sílé yín. mo dọ́dọ̀ bàbá wa Senior Apostle Pastor Michael Gbọ́láhàn Olúgbénga ti ìjọ Sianes Movement Church. lágbára Ọlọ́run alààyè, ìbùkún Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú yín sáà. wọ́n ṣe dáadáa pẹ̀lú wa lórí ètò Ohun Awon Kerubu on FM. bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ, bàbá Efata City ní Ìta Òṣì, wọ́n ṣe dáadáa pẹ̀lú wa. dájú ẹ ṣe gọdá, àdúpẹ́ o, ìtàn yóò túbọ̀ máa fọhùn sí i, òróró yín ò sì ní gbẹ lórúkọ Jésù. gbogbo akọrin ìjọ Sianes Movement Church
church Ephata city tó wà ní ìta ọ̀sìn yẹn àwọn Ephata voices adúpẹ́ lọ́wọ́ yín fún ọlọ́run àgbọ̀ ọ̀gbẹ́ òní fi ń sílẹ̀ o ẹ ní fẹkún ṣandu o wọ́n darapọ̀ mọ́ àwọn gbé wa ní ìdáadáa lórí ètò Ohun Awon Kerubu on FM adúpẹ́ lọ́wọ́ yín lábẹ́ àṣẹ màmá wa prophetess Fúnmi Adébíyì gbogbo yín pápátá la dúpẹ́ lọ́wọ́ yín ní rí wàhálà ẹ̀ ní rí ìdààmú ó fẹ́ mi o mo lọ tààrà sọ́dọ̀ màmá Ṣẹ̀gàndógó mo lọ sọ́dọ̀ màmá Ṣẹ̀gàndógó ọdún màmá Ṣẹ̀gàndógó tó ti jàmàlà ń jọ́sí kò yá ṣọ́ra rẹ̀ mo wà lọ́dọ̀ màmá Ṣẹ̀gàndógó ọlọ́run á pèsè ọlọ́run á pèsè màmá ti ń gbọ́ mo lọ tààrà sọ́dọ̀ màmá Ṣẹ̀gàndógó Reverend Apostolic Mother Olúwatóyìn Adékúnlé Òkúbánjọ màmá Ṣẹ̀gàndógó wọ́n ṣe dáadáa fún wa lórí ètò Ohun Awon Kerubu ọlọ́run á mú inú yín dùn Olúwa yóò sì mú àyàn yín kún ayọ̀ yín ò ní dìbàjẹ́ lórúkọ Jésù ó fẹ́ mi mo lọ tààrà sọ́dọ̀ bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ primate fún ìjọ the Cathedral Christ Redeemed C&S Ministry International Ògo Tuntun mo ń sọ̀rọ̀ nípa bàbá wa Right Reverend Apostle Prophet Ọlátúnjí dáàdi ẹ ṣé púpọ̀ bàbá Ògo Tuntun adúpẹ́ ẹ ṣé lọ́wọ́ yín adúpẹ́ púpọ̀ mo lọ sọ́dọ̀ màmá wa tó ń jẹ́ supervisor fún C&S Unification Zone 4 màmá tó ń jẹ́ supervisor fún C&S Unification Zone 4 ní Ọ̀dẹ́dá General Reverend Apostolic Mother Prophetess Taiwo Ọlátúnjí àwọn náà tún ni màmá Ògo Tuntun adúpẹ́ lọ́wọ́ yín gbogbo rere tẹ́ ẹ ṣe sí wa láàrí o Ọlọ́run Sẹ́ráfù yóò bùkún yín o Olúwa yóò sì san fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín torí pé iṣẹ́ rẹ̀ lẹ́ṣẹ̀ sí wa lára adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín màmá wa a lọ tààrà sí ìjọ Heirs of God C&S Church my sis tó wà ní Ìlógò ní Abẹ́òkúta tí bàbá wa nínú Olúwa Pastor Gbèrò Adéoyè tí wọ́n jẹ́ aṣíwájú fún àti bàbá wa nínú Olúwa Pastor Máyọ̀wá Falọlá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun púpọ̀ adúpẹ́ ọfà ikú ọfà ìsùn ní bẹnikẹ́ni nínú ìjọ Ọlọ́run ní túká kò ní dàrú mo dọ́dọ̀ bàbá wa nínú Olúwa Prophet Ṣeun Adéníran akọ̀wé àdọ́dọ̀ yín ẹ ṣeun púpọ̀ bàbá wa ìbùkún Ọlọ́run àgbọ̀ ọ̀gbẹ́ òní fi ń sílẹ̀ ẹ ṣeun púpọ̀ adúpẹ́ o gbogbo ẹ̀yin ikọ̀ àti ìríjú gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run tí ẹ tọwọ́ bọ̀ ìṣúra yín pé ètò Ohun Awon Kerubu on FM kó máa tẹ̀síwájú ní ọdún 2025 inú wa dùn pẹ̀lú yín ayọ̀ wa kún pẹ̀lú yín ogun ọ̀run sì ń bá wa dúpẹ́ lórúkọ Jésù ẹ̀hún tẹ́ ọ̀rọ̀ ní búburú kò ní ba rere tẹ́ ọ̀rọ̀ jẹ́ ayọ̀ ọkàn ní gbogbo ayọ̀ fi ṣọdún lágbára ọ̀gá ògo. Onígbàgbọ́ ẹ̀yọ̀ àti bí olùgbàlà kan fún wa. yà á ṣe òun ṣeun gidi gan ó fẹ́ mi o bàbá àjọ bá a ti sọ lẹ́ẹ̀kan wípé ọdún kérésìmesì yìí ọdún ìfìfúnni ni jẹ́ ká fi 2,000 naira fẹ́yàn kan lórí ètò tòní ẹni tó bá ti wá gba ìbéèrè yìí ni o ẹni tó bá ti gba ìbéèrè yìí ẹni bá ti gbà ká fi 2,000 naira fún èèyàn kan lórí ètò yìí quiz corner tèní rèé o ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ bí ipò gbà dáadáa o kó má di pé ìgbà tó bá ń lọ tán àwọn àdìgbò bí ẹ̀kọ́ la ṣe sọ. dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù dárúkọ ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù question tá a fẹ́ dáhùn lórí ètò tòní 2,000 naira fún ẹni tó bá gbà á dáadáa dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù ẹ ní àǹfààní láti pè wọlé sórí nọ́mbà yìí ó fẹ́ mi mú nọ́mbà wá. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 lẹ́ẹ̀kan sí 0812 411 3677 ní àwọn ojú òpó tẹ láǹfààní láti pèsè kẹ́ ẹ lè jẹ̀bù. ẹ̀bùn náà ni pé ìbéèrè náà ni pé dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. hello. ẹ kúrọ̀lẹ́ mà. ẹ kúrọ̀lẹ́ mà. ẹ kúrọ̀lẹ́ à ń gbẹ́ kétékété. ẹ káàsán. yes ma ẹ káàsán mà. orúkọ mi ni arábìnrin mi Sadélájà
alias ẹlẹ́yìn láti ṣóyọ́yè. Mrs. Ọmọ mẹ́ta Adelaja. tó fi ta Jésù lọ rẹ̀ Tùràrí. Òjìyá. Ká. Ó yá ìtẹ̀síwájú. Hello. À ń gbọ́ yín kétékété. Àyìn àgbẹ̀rẹ̀dà. Ojú òpin yẹn òre. Dárúkọ ẹ̀bùn àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? 2,000 naira fẹ́ni tó bá ti gbà. Bẹ́ẹ̀ni 0707 316 0403 tàbí 0812 411 3677 làwọn ojú òpó tẹ́ ẹ lè pè sí kẹ́ ẹ jẹ̀bùn ọdún. Hello. Ó lágbára ojú òpó yẹn ń ṣe bákan. Ó lágbára. Tẹ́ ẹ bá ti fẹ́ pè ẹ jẹ́ ká ṣàrìn káàkiri káwo ibi tí nẹ́tíwọ̀kì yẹn bá wà. Question náà ni wípé dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Hello. Èèyàn kan wà ń bẹ̀. Hello. Yáṣu bá ń gbé kinní sókè. Onígbàgbọ́ ẹ̀yọ̀ àti bí olùgbàlà kan fún wa. Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Hello. Ẹ kúrò lẹ́mà. Ẹ ti gbọ́ báyìí. À ń gbọ́ yín. Tùràrí. Ó yá mà. Àti òjìyá. Wúrà, tùràrí àti òjìyá. Ó yá kí ló túmọ̀ sí? Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́? Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Bí ìgbọ́dọ̀ ajá sábìsì yẹn ni ò dáa. Kí ni ìtumọ̀ àwọn ẹ̀bùn yìí sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Èyí ni ìgbọ́. Ó fẹ́ mi. Ọ̀dà ọ̀tán. Ẹ lórí ọ̀fẹ́ kẹ́ ẹ pè padà. Ẹ lórí ọ̀fẹ́ kẹ́ ẹ pè padà. Tẹ́ ẹ bá ti gbọ́ wa dáadáa. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 làwọn ojú òpó tẹ́ ẹ lè pè sí. Hello. Ẹ káàsán sà. Ẹ káàsán. Orúkọ mi ni Daniel ọ̀nà láti ilé iṣẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò alàgbà Daniel, à ń gbọ́ yín dáadáa. Ẹ ṣe gò ẹ kú palẹ̀mọ́ ọdún sà. Yes sir. Ṣé ìbéèrè lẹ fẹ́ dáhùn? Ẹ ń fẹ́ dáhùn ìbéèrè ni sà. Ó yá ìdáhùn. Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Èmi ò mọ̀ ní Yorùbá ni. Gold. Frankincense. Amai. Okay. Ó yá kí ni ìtumọ̀ wọn? What is the meaning to the ministry of Jesus Christ? Ọtún oorun lágbára ọfun ní agbára ni nínú iṣẹ́ ìrọ̀jẹ́. Ó dà. Ẹ mọ̀ tawati. Ẹja máa bẹ́tò bọ̀. Adúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí? Hello. Ẹ káàsán sà. Kí lẹ́yìn sà? Ridwan láti Òṣìẹ̀lẹ̀. Alàgbà Ridwan láti Òṣìẹ̀lẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Ẹ yẹ ká dáhùn ìbéèrè. Ó yẹ dáhùn. Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. Kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Ìbéèrè kan ṣoṣo tó wà náà nìyẹn. Ìbéèrè kan ṣoṣo. Ẹ pé kí ni túmọ̀ Jesus Christ ni. Irọ́ o. Ayọ̀ ya ṣé o máa ń gbé kíní sókè máa ń gbé sókè. Ara nǹkan tá à ń sọ ni ẹ tá bá lá lọ chọ́ọ̀chì wọ́n máa ń wàásù ẹlòmíì ó máa tẹ fóònù. a máa ya selfie. A máa pingi. TikTok. Hello. Hello sir. Ẹ kúrò lẹ sà. Kí ló kàn àti bóyá tí ń pè wá sà? Orúkọ mi Gbàṣọ́rùnkẹ́ láti Òkè Tèmídìrí. Ó dà
ṣẹ́gun ìbéèrè lẹ fẹ́ dáhùn. àwọn ẹ̀bùn tàbí ta Jésù lọ́rẹ. bẹ́ẹ̀ ni àti ìtumọ̀ wọn síṣẹ́ ìránṣẹ́ Jésù. wúrà Ẹ̀hẹ́. tùràrí Ẹ̀hẹ́. àti òjìá. Ó dáa kí ni ìtumọ̀ wọn síṣẹ́ ìránṣẹ́ Jésù. wúrà túmọ̀ sí ọba. Ó dáa ẹ tẹ̀síwájú. nígbà tí tùràrí túmọ̀ sí àlùfáà. òjìá túmọ̀ sí wòlíì. òjìá túmọ̀ sí wòlíì. bẹ́ẹ̀ kí lẹ ti porúkọ yín náà bàbá wa. sá kí lẹ porúkọ yín. Ṣórunkẹ́ láti òkè tèmídire. alàgbàbá Ṣórunkẹ́ láti òkè tèmídire. bẹ́ẹ̀ ẹ jẹ́ máa bẹ́tò. ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ tó rẹ̀. bẹ́ẹ̀ bá gbà á jẹ́ kẹ́ ẹ mọ̀. ẹ jẹ́ ká máa wí. àwùlẹ̀ àfihàn ire ló tẹ̀wọ́ sí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rẹ̀ tó fi fún wa. a dúpẹ́. bá a ṣe ń dáhùn ìbéèrè yẹn lọ dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù. kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù. a sọ pé 2,000 naira ní fẹ́ni tó bá ti gbà á. owó ọdún ni ẹ̀. dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ. kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù. àyè ṣì wà fún wa láti dáhùn. ó fẹ́ mi o ṣùgbọ́n bá a ṣe ń ṣọdún ẹ jẹ́ ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. ká dẹ̀ ṣe ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru. ẹ jẹ́ ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì ká tún àgbègbè wa ṣe nítorí wípé ní irú àkókò báyìí kò ní ẹnikẹ́ni nínú wa lórúkọ Jésù ànífà ìsàn ṣọdún. tàbá ṣe lè hello. ẹ káàbọ̀ sórí à ń gbọ́ yín bàbá wa. à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ máa ń lè ti ní o pé èmi rẹ́ fún ní ẹ̀bùn ní nǹkan bí oṣù bíi mẹ́ta sẹ́yìn. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa. a dúpẹ́ o. lórí ètò Ohun Àwọn Kérúbù on FM. lórí ètò tòní táyé ń sọ fún wa wípé ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì àti nínú ìmọ́tótó òun la ṣe ń ké sí gbogbo àwa àgbààgbà àti àwọn atólùtọ̀ tá a wà ní Tẹ́júmọ́lá phase 1 àti phase 2 ní Ọbántòkù ní Fàjọ́. ẹ tẹ́tí o. ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti gba Fàjọ́ wọlé nígbà téèyàn bá ń lọ sí ìtòsí ilé olóúnjẹ Yánà ilé kan wà nítòsí yẹn tó jẹ́ wípé wọn ò ṣe sọ́kàwé síbẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ti ń wẹ̀ báyìí àtomi ìwẹ̀ àtomi ìṣanwọ́ títì ló ń bọ̀ àdúgbò yẹn àwọn èèyàn sì ń ta nǹkan jíjẹ níbẹ̀ àwọn ń sọ ilé tó súnmọ́ ìtòsí ṣọ́ọ̀bù Yánà olóúnjẹ ní Fàjọ́ ní Tẹ́júmọ́lá phase 1 and phase 2 gbogbo àwa tọrọ ọkàn ní ti ètò ìlera ẹ jẹ́ ká kàn sí wọn nílé yẹn o mo sọ Yánà tí wọ́n jẹ́ ìyàwó fine man ní Tẹ́júmọ́lá phase 1 and phase 2 tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ o ìjọ kéèyàn dẹ̀ máa kọjá níbi kan kéèbí dẹ̀ máa gbé èèyàn lágbàlagbà bá kọjá ń bẹ̀ téèbí ń gbé báwo ṣe fẹ́ rí fọmọdé ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí ànírájà kálẹ̀ àrùn gbogbo àwa àtàjẹ́ òṣìṣẹ́ elétò ìlera ẹ jẹ́ ká kàn sí wọn ní ilé yẹn tó bá ti ń wẹ̀ báyìí tó ń fọbọ́ gbogbo tó ń ṣe nínú ilé wọn ò ní sọ́kàwé wọn ò ní gọ́tà tó bá ṣe wẹ̀ tó bá ṣe bọ̀ títì ló ń bọ̀ báyìí gbogbo àwọn tó ń kọjá báyìí ṣe náà ń fi mú kòòrùn títí kan gbogbo àwọn tó ń jẹ àwọn tó ń ta bisikí tó ń ṣe gbogbo ẹ̀ ládùúgbò ń bẹ̀ ìmú ni gbogbo wa ń fi kó ìmú sọ ilé tó súnmọ́ ṣọ́ọ̀bù Yánà olóúnjẹ ní Fàjọ́ ní Tẹ́júmọ́lá phase 1 olóúnjẹ níbi òórùn àwọn èèyàn sì ń jẹ. eléyìí tó bá tiẹ̀ débẹ̀ kì í ṣẹ́jú olóúnjẹ o ẹjọ́ àwọn tó nílé ni àwọn náà ń wẹ̀ tómi wọ́n ń ṣàn tó pé wọn ò ní sọ́kàwé wọn dẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ń lọ wọ́n sì ń ronjẹ. kọ́lọ́n kó ṣàánú wa wọ́n fi mú kóòrùn wọ́n ti ronjẹ. kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó ṣàánú wa. a ṣì wà lórí ètò Ohun Àwọn Kérúbù on FM tá a ti mú ìbéèrè wá wípé dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́. ẹ má gbàgbé bí ẹ ṣe ń gbọ́ ìbéèrè yìí ẹ sì lórí ọ̀fẹ́ kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ jẹ̀bùn kò tí ì sẹ́nì kankan tó ti gbà àti ìkéde o àti ìkéde pẹ́ nìkan kan gbà á 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 àwọn ní nọ́mbà tẹ́ lè pèsè bẹ́ẹ̀ bá sì fẹ́ pè wọlé kẹ́ ẹ gba ìbéèrè yìí kẹ́yìn náà kẹ́ sì fi 2,000 naira ẹ̀bùn ọdún kẹ́ fi ṣèfàjẹ́. dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ
kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù? Yáṣẹ́wù tó bá ń gbé e sókè yìí. Elédùmarè adúpẹ́ o. My hope is built on Thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible school, theology and seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láì sanwó. Our school is open for lectures every Saturday 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adéyẹmí street beside Amoru filling station Orelope bus stop Ẹgbẹ́dá Lagos. For further enquiries please call 0802 600 4444 or 0805 546 5682. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Adúpẹ́. Fún wa lórí ọ̀fẹ́. A tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run alààyè àtẹ̀yin bàbá. Adúpẹ́ o. Tẹ́ tọ́lọ́run ń lò láti ṣe àtìlẹ́yìn fún wa lórí ètò Ohun Àwọn Kérúbù on FM. Adúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ́lóore. Àdẹ̀mẹ́nu kúrò lọ́dọ̀ gbogbo ẹ̀yin ètò elétò ìlera. Ẹ bá wa débi tá a sọ yẹn. débẹ̀ o. Ní Fàjọ́ ní Ọbántòkò. Tẹ́ bá ti wọnú street nínú àdúgbò Tẹ́júmọ́lá. Ẹ ti rí ilé yẹn lọ́wọ́ òsì. Phase 1 and 2 ó súnmọ́ ibẹ̀ ni gbogbo àwa tá à ń gbé Tẹ́júmọ́lá ibẹ̀ là ń gbà kọjá ibẹ̀ là ń gbà wọlé gbogbo àwa tẹ gbogbo àtolówó àti mẹ̀kúnnù ibẹ̀ là ń gbà wọlé ilé yẹn wà lọ́wọ́ òsì báyìí gbogbo omi tí wọ́n ń ṣe omi green ni omi green gbogbo omi tí wọ́n ń ṣe yẹn báyìí ó ń lọ sọ́dọ̀ àwọn òye olóúnjẹ gbogbo àwọn ṣọ́ọ̀bù. Bàbá àjọ omi green lẹ́yìn rí ó ṣeé ṣe kẹ́lòmíì rómi mọtí kọ́lọ̀ nítorí pé nígbà tí gbogbo ẹ̀ bá pò pọ̀ kò dáa tó kò dára. èmi gan kọjá ń bẹ̀ láàárọ̀ yìí ara mi kọ̀. ẹ jẹ́ kí bàbá àjọ fi mú kòórùn odidi bàbá àjọ. ara mi kọ̀. Ohun Àwọn Kérúbù on FM lẹ́tọ̀ ètò Ohun Àwọn Kérúbù on FM adúpẹ́ lọ́wọ́ àlejò wa pàtàkì lónìí tán wálé ọdún. adúpẹ́ o. ẹ jẹ́ ká fi ìdáhùn sí ìbéèrè wa ká tó máa lọ. Dárúkọ àwọn ẹ̀bùn tí a fi ta Jésù lọ́rẹ àti kí ni ìtumọ̀ wọn sí iṣẹ́ ìránṣẹ́ Jésù. Bàbá wa Ṣórùnkẹ́ láti Tèmídire àwọn ni wọ́n gbà bàbá wa wọ́n súnmọ́ tán. àwọn súnmọ́ tán nítorí pé tùràrí ó túmọ̀ sí pé wòlíì ni àlùfáà ni ìyẹn ló túmọ̀ sí. Òjìá ó túmọ̀ sí wípé ó máa kú ó túmọ̀ sí pé ó máa kú. Wúrà ó túmọ̀ sí pé ọba ni gbogbo ẹni tí ò bá ti fi Jésù ṣọba wúrà ò lè tàn nínú ayé rẹ̀ gbogbo ẹni tí ikú Jésù ò bá ti ní àṣẹ lórí ayé rẹ̀ ò lè tẹ̀síwájú gbogbo ẹni tí Kristi ò bá ti jẹ́ wòlíì tàbí tí kò bá ti jẹ́ àlùfáà fún tó ń wá àlùfáà ẹ̀ lọ síbòmíràn ayé rẹ̀ ò lè tẹ̀síwájú. kí bàbá wa yẹn kan pè wá sórí lẹ́yìn ètò 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ̀m ní àǹfààní láti pèsè a ó fi 2,000 naira owó ẹ̀bùn yẹn a ó fi ṣọwọ́ sí yín 081-655-372-83 ní nọ́mbà tẹ́ máa pèsè lẹ́yìn tó Fẹ́mi ó yà. ó ilé ti yá ká máa lọ a mọ̀ wípé a ti máa ṣe pọ̀pọ̀ ṣèṣe Kérésìmesì tán ká tó tún pàdé níjọ́ mẹ́jọ ṣùgbọ́n títí ìjọ́ mẹ́jọ ọ̀hún tá a fi rẹ̀ àtayọ̀ pàdé ayọ̀ la ó ṣọdún o a ò ní fìbànújẹ́ ṣe. Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi ó Fẹ́mi lẹ́yìn tèmi ń pè mí ọmọ màmá Ṣẹ̀gàndogo ọmọ ògo tuntun ló ń kí yín wípé Merry Christmas in advance. ó dáa a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ kò ní ráyè lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa ayọ̀ la fi ṣọdún o ọfà ikú ọfà ìsàn kò ní ba ẹnikẹ́ni. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà Olúwa ṣe a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ìyẹn di on the 26 kan nìyẹn. bẹ́ẹ̀ni Boxing Day. ó Fẹ́mi ó ti jẹrẹ sí táwọn wí yìí àmàlà ya Ṣẹ̀gàndogo ó kẹran. ìwà bí wàá gbà ìbọn. ẹkún ọ̀fọ̀ ìṣubọ̀ra ìṣubú ẹ̀mí ò ní débẹ̀ ẹnikẹ́ni ká fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo shalom. mo rò pé màá ló ń pè yín yẹn.